Ìparí ọmọ ní màjẹ̀mú ọba tó ní ilé ọlá. Allahumma yàrá fún nànà. Èjìjì nánà tẹ̀wọ́ kájà lẹ́bà. Èjìjì nánà màlẹ́kà. Èjìjì nánà màlẹ́kà. Ọlọ́run màlẹ́kà. Wàlìná. Kiu na mo chawa so aya ni tiwa. Eki aya. Aya. Eki aya. Aya. Eki aya. Ibarele dumari oba walina sadaleka. Ibarele leka wa adaleka. Ọlọ́run àlékà. Èjìjì nánà tẹ̀wá. Òṣòdà tẹ̀wá. Ọba òfàsì máa di kí ó yẹ ọ́. Ọba àtúntò náà. Onímàjẹ̀mú àtẹ̀wá àtẹ̀dá tẹ̀wá. Ó di dodo kàtẹ́. Ó pa rẹ̀ torí bá àkótẹ́ ló pa Húsà lọ́jọ́ sí òun. Wàlínà àǹkà níkan náà wà á sàdá níka. Ọlọ́run àlékà àkọ́kọ́. Ọlọ́run àti ọlọ́run tàbí máa ṣáàkì àtúntò bá kí wá láti ọ̀dọ̀ bàbá. Ọba òfàsì ní òkè tó fún àwọn bàbá ní báyìí kì í ọba àti. Ṣẹlẹ̀ tí Ẹyẹ alágẹ̀ ọ̀. etí ọ̀rẹ́ wa kà yìí èmi ò tí ì gbọ́ rí o. Ẹnu òkè ó léwé. Àdáwà kì. Tí wọ́n bá lè tú fún wa tí nínú ayé àtúwà. Tó wà ẹ ṣeun. Adàbí náà wà. Ṣé ká àkọ́rí? Ẹyẹ alágẹ̀. Mi gbọ́. Bí a ṣe gbà, gbọ́dọ̀ ká ló fi ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ má jẹ́ ntọ́ yẹn. Kò ní ìtumọ̀ rárá. Àbí arábìnrin náà kọ́ sí. Àwọn ilé ìwé rẹ̀ lọ́wọ́. Ìwọ ṣé wọ́n yẹ wà? Náà kọ́ bẹ́ẹ̀ ká yẹn sí. Àwọn á lè fún wọn. Ẹ tí ẹ lè dé tí ẹ ṣe kálẹ̀ fún ẹ. Àwọn lè fi jà dáadáa. Àyẹ̀ máa ń bí lórí. Tí ẹ ti tọ́kálẹ̀ fún ẹ. Ẹ̀dá ọmọ tó ga. Oya oya. Ó yẹ tó ga. Bóyá àpò dáadáa. A ti máa yọ ẹmu bá rò. Ẹmu bá rò. Wọ́n máa sáré. Ẹmu bá rò. Ẹ máa bọ́ lẹ́yìn kọ̀ọ̀kan. Ó yẹ bá mi tó ga. Bóyá ìwọ dáadáa wà láàṣẹ mọ́ oṣù kẹtù. Bóyá aṣọ ẹmu bá rò. Ó yẹ tó ga. Kẹtù máa yà ẹ̀ ga. Ó yẹ tó ga tó ga tó ga. Wọ́n ti mú bóyá tó ga bóyá kọ́ dáadáa o. Ìparí ọmọ ní màjẹ̀mú ọba tó ní ilé ọlá. Allahumma yàrá fún nànà. Èjìjì nánà tẹ̀wọ́ kájà lẹ́bà. Èjìjì nánà màlẹ́kà. Èjìjì nánà màlẹ́kà. Ọlọ́run màlẹ́kà. Wàlìná.
tí ò yẹ yìí ni pé wọ́n ṣe. ẹ má ti gbọ́ torí ẹ ti gbọ́ gangan ẹ ti gbọ́ gangan o pàṣẹ àlẹ́ wò yẹn o now mo máa ń lọ ní pé ẹ bó ṣe ń fẹ́ àyà Kùránì ṣe yẹ̀yẹ́ ní àyín náà wò alẹ́ tí ìtẹ́lẹ̀ tún kéré ṣàgbélé o òun ò tiẹ̀ tún smart tó ẹgbọ́n àwọn tó smart ó yẹ kí play video wọn ni ó wà ń bí hallelujah bí ok no wàhálà ẹ máa send ẹ lọ́gbà ẹ̀hún rẹ̀ ẹ bẹ̀rẹ̀ láti bí àlelé àti ìgbà kọlù wo òun ló wà lókè yẹn ó wà ó pọ̀ mẹ́ bí oríṣi márùn-ún in fact ìyẹn ti ẹ̀fọ́n nìjù bó mo lọ ní pé ṣe rí Kerubu and Serafu àwọn ọjà Islam ló lè jù ẹ lọ wo àwọn pastors wọn former Muslim ni wọ́n mo ní èèyàn kan ń bẹ̀ ìyá mi ò kí fẹ́ kí n máa sọ̀rọ̀ yẹn mo ní èèyàn kan ń bẹ̀ tẹ́bí 1000 yẹn ó ní lọ́wọ́ o 1000 test bill ó wà lọ́wọ́ ẹ̀ ṣọ́ọ̀ṣì dẹ̀ ló ń ti ń lò 1000 test bill ó wà lọ́wọ́ ẹ̀ kódà mo rí kan mo gbàgbé tí mo ti rí yẹn ìyẹn ní wàhálà ńlé tó máa ń hàn tú Kerubu ni o Kerubu ẹjọ́ nígbà tí alàgbà tó bá mú test bill dání ẹjọ́ kí ló tó wá kù tó lè jẹ́ kó yé ọmọ ọjọ́ pé kéwú la ó fi wọlé kéwú la ó fi wọlé ilé ológo ilé àlàyọ̀ kéwú ẹ wá ní kó wá kírun irú ẹ lè kírun ṣá kí ló fi irun ṣe ebi kí ni ẹ̀fà wáyà yẹn kí ló fi irun ṣe ó máa ń rí orí kí ló máa ń fi irun ṣe kó lè fi ń ṣe ẹ̀kọ́ náà wọ́n lè tún jẹ́ kó yẹ pé kéwù wọlé àlùkùránì sọ̀kalẹ̀ kéwù wọlé kéwù ẹ̀dẹ̀ ṣe làákàyè ṣe làákàyè náà ti gé mẹ́bà ṣe làákàyè mi ò bú yín o wọ́n fi ṣọ́ọ̀ṣì yẹn gbá yín ni o wọ́n fi gbá yín ni o wọ́n ti sọ ẹ ṣe ní ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ Yorùbá tí bàbá ẹ kú tó babaláwo babaláwo sọ pé ọ̀gbẹ́ni wa o kí ló bá babaláwo fún ni pé ó ní dáàdì mi kú but ikú ẹ̀ ó fún wa lára a gbàgbọ́ pé wọ́n pa ni fine no problem wọ́n lọ babaláwo sorry jàre wàrà lọ́sàn-án ẹ̀rọ̀gún ọ̀rí gbòògùn lọ́sàn-án òru náà máa ń pe òkú òru bọ́lá wọn yẹn wọn òkú ò tí màá ní gbá yín jù ṣẹ́gbó tọrọ wọn là máa gbọ́ babaláwo ní òkú tó bá ti kú kàn kí bára yé wíjọ́ o ẹjọ́ kí ló ń sọ fún àwọn òkú yẹn pé ṣé èdìdìrìn bàbá yín ti kú ṣe àdàkùn ti kú ẹ wá ní kó tó bá yín wíjọ́ but kò yá àwọn òkú bí ò ṣe yá àwọn tó lọ sí Kerubu lénìí kò yá àwọn òkú bí ò ṣe yá àwọn tó lọ sí Kerubu lénìí àìdẹ̀fẹ́ kírun ló kó bá wọn o àìfẹ́ kírun ló kó bá wọn o nígbà tó wá dalẹ̀ wọ́n fẹ́ lọ pé òkú babaláwo kò ní súnmọ́ bí sàárè láéláé ó máa fún ní bíi 20 feet àbí 30 feet sí sàárè ni a ní ẹ̀dúró ń bì ẹ̀ pé ibi tó dúró sí yẹn ọ̀nà ni ìtọ́ ń pè ní pópó nìyẹn pópó ń ṣe títì tó ti tí mọ́tò ti ń rìn o lédè Yorùbá o wọ́n máa ní ọ̀nà sọ pé pópónà mọ́tò òpópónà mọ́tò ìtọ́ ń pè ní pópó níbi footpath tó máa ń rìn inú oko tẹ́sẹ̀ máa ń rìn náà ń pè ní pópó wọ́n máa ní òpópónà footpath ló ń jẹ́ bẹ́ẹ̀ kò yẹ street ń gbà yẹn àwa dúró ní pópónà babaláwo ń sọ fún àwọn ọmọ òkú pé ẹ̀yin ọmọ òkú o mo sọ tó wọn fún yín lọ́sàn-án
pé òkú tó ti kú ọba yín tó ti kú kì í bá ayé wíjọ́ o wọ́n láti gbọ́ sà àgbọ̀ yín náà ẹ bá kí bàbá yìí sẹ́ẹ̀ tó la fura sí kú ẹ̀ bàbá wa ní ìwà ẹ̀yin mo òkú ṣé ètò gbóòótọ́ mi tá a bá pe òkú pópó tá a wà yìí o alààyè ló máa dáhùn o ṣé ń pè é tíbẹ̀ pínlẹ̀ àwọn ọmọ òkú burú ṣé wọ́n ti gbóòótọ́ ọ̀rọ̀ tó tá a bá pe òkú pópó tá a dúró sí alààyè tá a fi sí ní sàárè ló máa dáhùn o ṣó lù wọ́n jìbìtì ṣé àwọn tó lọ kérúbù wọn ṣe làákà ẹ̀ ni pásọ̀ sọ fún pé kí lè wá fi wọlé lẹ́ẹ̀fì lọ paradíṣe ẹ gbọ́dọ̀ mọ kéwú wọ́n wá lọ kéwú rádaràda kan sí lẹ́nu ẹ wọ́n rò pé kéwú lè ń sọ ẹ gbọ́ kéwú lálẹ́ èrò àbàyìn èyí tẹ́ ẹgbẹ́ àjèjì náà yẹn ìyẹn ò mọ kéwú èjì náà yẹn kò mọ kéwú ẹ gbọ́ débi pé kí ni ti Ànábì Ìdírísù yìí náà wọ́n àfáàná màkánà léyà ẹ̀ tún gbọ́ ṣàwé kéwọ́n kan nìyẹn ẹ máa gbọ́ lẹ́nu wòlíì kẹ́lẹ̀ mọ̀ pé wọ́n ti gbá wa jìnà wọ́n ẹ̀ máa ń sọ tọrọ now wọ́n wá pòkú ẹ̀kan wá ní ẹgbẹ́ tó máa kọ́ pèlà àkọ́ wọn kan ní fún àpẹ ká ní bùrẹ́ mọ̀ ní bàbá yẹn jẹ́ a ní tó bá dúró ń pọ̀ pé pópó ló wà nǹkan tó wà lẹ́yìn sàárè lọ́hùn tó ti fi síbẹ̀ tó ń jẹ́ alààyè tó máa dún nídùn bàbá tiẹ̀ agàngàn apariwo irọ́ òsì máa ń pa bàbá dé Mushin aṣẹnubóso ọ̀rẹ́ pé owó aṣẹ́gun ọ̀kan lọ́mọ ọ̀wọ́ yọ ìgbà wọn gbogbo àwọn ìtàn tí ò ṣojú bàbá ẹ̀ agọ́pà yẹn pẹ́tẹ́ ọ̀rọ̀ mi àbá lásìkò ọ̀rọ̀ gbọ́dọ̀ ní dèkẹ́lá ayé aṣẹnubóra irọ́ ló ń pa ìtàn tó ṣe ló ń sọ bóun náà ṣe kọ́lẹ̀ náà ṣe kọ́ lóyún ká àwọn ni bìrẹ́mọ̀ ooo ṣàgbọ́n tó wà lẹ́yìn sàárè ò lè gbọ́ agbóhùn sókè alákọ̀ọ́kọ́ rẹ̀ rẹ̀ ó wèrè ṣó ti gbọ́ mo gbà ọkọ̀ o a tún ní bìrẹ́mọ̀ ooo ìyẹn ò lè gbọ́ agbóhùn sókè ẹlẹ́ẹ̀kejì rẹ̀ rẹ̀ ó àfòwúlẹ̀ ìwọ òwe tí mo fi ṣe yẹ̀yìn sàárè yẹn tí má gbé ẹ̀ka tó bá dá mi lóhùn wàá jẹ ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ wàá dàbù tó ń jẹmọ̀ wàá dàbù tó ń jẹlẹ́gbẹ̀ ògiri ẹjọ́ kí ó fún lépè ní pé wèrè tá a fi síbẹ̀ ṣé kó lè gbé o ṣé tí wọ́n bá da tó bá de ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ṣé kò pè é kó máa ní dáàdì mi ló de ewúrẹ́ yìí dáàdì mi kí ni máa jẹ láàárọ̀ yìí wọ́n máa tó yí dáàdì ẹ̀ náà òun á ní wá ní ẹjọ́ ṣé bí wọ́n kó dìrìdìrìn ṣé bàbá yẹn ṣe gbọ́n tó wà láyé ṣé òun bàbá tiẹ̀ ló ń gbọ́ yẹn alààyè tó fi sẹ́yìn sá ló ń dá ẹ lóhùn ṣóògùn ni pásọ̀ sọ fún ẹ wípé kí o lè fi wọlé òòrẹ̀ tó lẹ̀ kó lọ kéwú pásọ̀ yẹ kó yẹ wípé kéwọlé àlùkùránì sọ̀kalẹ̀ kéwù wọlé ẹjọ́ bólẹ̀ kùránì sọ̀kalẹ̀ sí ṣọ́ọ̀ṣì mọ́ṣáláṣí ó wá kò sọ̀kalẹ̀ sí rìdíìmù o kùránì sọ̀kalẹ̀ sí rìdíìmù kódà kò sọ sí sẹ̀lẹ̀ kò sọ sí wínà ṣàpù kò sọ sí kí ni ti odò ti Joshua yìí kò sọ síbẹ̀ o kò wọ́n ní bá láì fún o kò sínágọ́gù o ó ṣe wá jẹ́ pé kérúbù ló wọlé sí ṣé kò yẹ kérúbù kírun kú ni Kùránì sọ ẹgbẹ́ ti dáná Kùránì sọ kalẹ̀ screen recording so Kùránì sọ kalẹ̀ sínú ṣọ́ọ̀ṣì ẹ̀ẹ́dẹ̀ kírun ṣẹgbẹ́ sí dáràn ó yẹ kí lákàyè ṣì náà Kùránì sọ̀kalẹ̀ sínú church kí ló wà nù Kùránì yẹn ṣe é tẹ̀lé ìtọ́ àrùn Kùránì ṣe máa kà fún ẹ tó bẹ tẹ̀lé ọ̀run àpáàdì nílé ẹ̀ torí àdánwò sọ̀kalẹ̀ sí ṣọ́ọ̀ṣì yín o àdánwò ṣe kí ni ó sọ̀kalẹ̀ sí kérúbù àdánwò ló sọ̀kalẹ̀ fún yín àdánwò ni bẹ̀ṣàfẹ́ bọ́m̀bẹ̀ ó kẹ́yìn àtọ̀ lọ́hùn torí kéwú ti wọlé Kùránì ti sọ kalẹ̀ kí wá ló wà nù Kùránì tó sọ kalẹ̀ yẹn tó yẹ kẹ́ tẹ̀lé kérúbù tẹ́ ẹ̀ bá tẹ̀lé iná nílé yín alákọ̀ọ́kọ́ tí Kùránì gbé wá Ànábì Muhammad
Ànábì ní bunal Islam al-khams nínú Quran chapter 3 Quran tó sọ̀kalẹ̀ sínú ṣọ́ọ̀ṣì ni mò ń kà yẹn o inú tí ẹ ká kí báwo máa kà fún yín rẹ o pálọ̀ Kerubu látọ̀dọ̀ Musulumi aládé bàbá Fákẹ́yẹ ń jẹ́ kó máa kà fún yín rẹ o tó wá ń pa omi tó fi kú àwọn náà ti fẹ́ consequence wọn nù sàárè o wọ́n ti ń bá fà ń bẹ̀ o tó wọ́n ti ṣẹ̀yìn lọ́nà ọmọ kó tọ̀rọ̀ ni o àwọn náà kọ náà wọn orin yẹn fún yín o pẹ̀yìn ara ẹ̀yàn ọmọ Kerubu ẹ máa lọ kírun o báwo ò kí o wọ́n sọ fún yín náà gbogbo ọ̀nà ní tẹ́sbí 1000 nílé kí ló fi ṣe wọ́n fi fa kéwú gbogbo wọn ni wọ́n ní tẹ́sbí 1000 nílé wọ́n ní kò sí alàgbà tí ò ní nínú Kerubu wá wáyé ẹ lóde àbúrò ayé ẹ lóde báyìí ò wá kírun nínú tí kéwú sọ̀kalẹ̀ Quran 3 verse 19 ọlọ́ni inna dina inda Allahi al-Islam dájúdájú ẹ̀sìn kan ṣoṣo tó wà lọ́dọ̀ Ọlọ́run ìsìláàmù ni ẹ̀sìn kan ṣoṣo tó wà lọ́dọ̀ Ọlọ́run ìsìláàmù ni tí ò rújú rárá ìsìláàmù ni o ẹ̀sìn kan ṣoṣo nìyẹn o nígbà Ọlọ́run tó wá sọ yẹn tán inú Quran chapter 3 kéwú tó wọlé sí Kerubu and Serafu tí wọ́n sọ̀rọ̀ maládé dálẹ̀ eternal sacred of Kerubu and Serafu fọ́nẹ́bà mú sọ̀rọ̀ maládé Quran tó kà sí inú ṣọ́ọ̀ṣì yẹn in tó wà bẹ̀rẹ̀ mi ń kà fún ẹ̀yìn tó bá ti wá tẹ̀lé ọ̀run àpáàdì nílé ẹ̀ ìwọ ló choose ẹ̀ náà tó wà wíwọ̀n àpáàdì má lọ Kerubu mọ́ o kò máa lọ kírun torí àdánwò sọ̀kalẹ̀ sínú ṣọ́ọ̀ṣì yín tó ń pè ní Kùránì àdánwò ní tẹ́bà ti lò Kùránì 3:75 ọlọ́ni wàmọ̀n. ومن يبتغي غير الإسلام دينا ọlọ́ni ẹnikẹ́ni tó bá tún wá ẹ̀sìn míì yàtọ̀ sí ìsìlámù. فلن يقبل منه a nígbà ayẹ̀wò lọ́wọ́ ẹ̀. وهو في àkhírátì minal khasirin. tó bá dọjọ́ ìdájọ́ ẹni òfò ló tọ̀hún ó ní ṣòfò wọ mímọ́ Kerubu and Serafu bọ̀ tó wà fẹ́ ṣòfò lọ máa kírun o torí kéwú ti wọlé o Kùránì ti sọ kalẹ̀ ẹ ní choice dájẹ́ kírun kú ẹ ní choice rárá dànkẹ́ kí ìrun kú ìkọ́nú ẹ̀rì ẹ ní choice dànkẹ́ kírun kú o tẹ́ẹ̀bẹ̀ kírun kú pẹ́rẹ́ ó ti wọ́ gà o lára tó tún gbọ́dọ̀ mọ̀ ó gbọ́dọ̀ mọ̀ náà lẹ́yọ kan èèwọ̀ ní fún ìjọ Kerubu and Serafu tí Kùránì sọ̀rọ̀ sọ́dọ̀ wọn kọ́kí mẹ́ta lọ́kan èèwọ̀ ni torí Quran chapter 2 verse 163 ọlọ́ni wa ilahukum mú ìkejì nìyẹn lahu wahid dájúdájú o illa huwa ọlọ́ni dájúdájú ọlọ́run olúwa kan ṣo ni o kò ń ṣe mẹ́ta lọ́kan o ihun tí Kùránì gbé wá nìyẹn o tẹ́ ẹ gbọ́dọ̀ gbàgbọ́ tẹ́ ẹ bá gbàgbọ́ ọ̀run àpáàdì nílé yín ebi kan sọ bẹ́ẹ̀ o Kùránì tẹ wọnú tó sọ̀kalẹ̀ ló sọ bẹ́ẹ̀ o Kùránì tó sọ̀kalẹ̀ sí ṣọ́ọ̀ṣì yẹn gangan ló sọ bẹ́ẹ̀ pé tẹ́ ẹ bá gbọ́ Ọlọ́run lẹ́yọ kan ọ̀run àpáàdì ni Kùránì ló sọ ẹ̀mí gan ó sì sọ̀kalẹ̀ torí pé ó sọ̀kalẹ̀ sọ́dọ̀ tèmi lèmi ṣe dáràn gbogbo tí mò ń sọ yìí ní ìṣe ní contrary opinion dàkí gbàgbọ́ ó ti wá sọ̀kalẹ̀ sí ṣọ́ọ̀ṣì Kerubu ààrẹ ti dáràn ọ̀rọ̀ tá a dálẹ̀ yìí náà dá èèwọ̀ ni kẹ́ ẹ gbà pé Jésù ọmọ Ọlọ́run ni èèwọ̀ ni mi sọ kírísẹ̀ tó kú o alẹ́yìn Kerubu tí kéwú wọlé tí Kùránì sọ̀kalẹ̀ ẹ̀ ti dáràn sẹ́ẹ̀ torí Kùránì ṣe 112 Suratul kíláàsì verse 3 lámúyẹ̀lídí wà lámúyọ́ládí
Kùránì yẹn jẹ́ kó rí pé òyìn kérúbù ọlọ́run ò bímọ o ẹ lọ máa ṣí Kùránì sókóso ẹ kò má gbé sórí pẹpẹ ẹ máa ṣe ẹ máa kà á ni tó ti wọlé ọ̀rẹ́dì kéwù ti wọlé Kùránì ti sọ̀ kalẹ̀ àwọn ti parí tí bí tèmi ṣe bá ń sí náà ti bá yín àjọ máa kírun kú ni tó bẹ kírun kú ọ̀run àpáàdì nílé ẹ o gbogbo ojú òsì tẹ́ ń jó yẹn kò jọ o irun lẹ máa kíkú ó máa kírun kú ni ogun mi yé tó bá jókú pẹ́rẹ́ ọ̀run àpáàdì wàá kírun kú yẹn ló máa tó rọrùn wọ̀ tó bẹ́ẹ̀ jókú wà láì tiẹ̀ báyìí mo rántí ọ̀rọ̀ kan náà ọlọ́run ẹ̀ṣẹ̀ àfọwọ́ Abdulrahman Ahmed wọ́n wà láyé àwọn ló ṣẹlẹ̀ síjọ́ náà lọ́hùn ọ̀rọ̀ tí mo ń sọ yìí ọ̀rọ̀ yẹn á ti wọ bí i 92 àbí 93 mo ìkéré gbọ́ngbà yẹn 93 torí ọ̀rọ̀ ṣọ́fà tí mo sọ tí mugun tí ọ̀rọ̀ yé ọlọ́gbọ́dọ̀ balẹ̀ yẹn 97 kọ́ 87 ni mo sọ ní channel 7 87 ni mo sọ kò ṣe 97 wọ́n ló kó sí mílíọ̀nù 97 lọ fídíò yẹn 87 mo sọ 87 tó bàbá kú ní ẹgbẹ́ ní bàbá kú 87 náà gbé fídíò yẹn wá bàbá kú ní 85 wọ́n gbé fídíò yẹn wá lórí tẹlifíṣàn bàbá dẹ̀ ní no sáyẹ̀ London òun rè ẹsẹ̀ mi rè mi ní kí sẹ́lẹ̀ má wọ bàtà wọ́n sọ plainly ni bọ̀ ìyẹn tí wọ́n kọ́ ń bá lọ lálẹ́ ìjà rẹ̀ mo lọ ní pé òun ara ẹ̀ nìyẹn wọ́n ní gbogbo kérúbù tí ò bẹ kírun ọ̀run àpáàdì ni oṣù ọ̀yù tó lẹ́yìn tí ródòdó ẹ̀yìn kan lẹ̀ mọ́mọ́ tẹ̀lé ẹ wà lọ́ fa tẹ́síbíù ṣé tẹ́bí la fẹ́ jẹ ni kẹ́hìn àni kò nídìí irun tẹ́síbíù nìkan ni tó ọ̀run àpáàdì ni o mi ò dájọ́ o Kùránì ló sọ bẹ́ẹ̀ tó sọ̀ kalẹ̀ sí ṣọ́ọ̀ṣì kérúbù ní o tẹ́lẹ̀ gbọ́dọ̀ gbàgbọ́ èèwọ̀ ẹ̀ńgà Jésù ọmọ Ọlọ́run ẹ gbọ́dọ̀ gba Jésù ọmọ Ọlọ́run gbàgbọ́ kò sọmọ Ọlọ́run kò sọmọ Ọlọ́run kò sọmọ Ọlọ́run láti tí Kùránì tún gbé wá ni pé Jésù ti kú kò sì ní wá mọ́ Kùránì ló gbé wá láti àdìsọ pé ẹ̀yìn àdìsọ ọkàn yìí yìí ò sọ̀kalẹ̀ ṣọ́ọ̀ṣì kò sọ̀kalẹ̀ ṣọ́ọ̀ṣì rárá Kùránì sọ̀kalẹ̀ ṣọ́ọ̀ṣì yìí Kùránì ló gbọ́dọ̀ lò ẹ̀ nídìí àdìsì rárá Kùránì ló kàn ẹ̀yìn àdìsì ẹ̀fílẹ̀ náà ẹ̀kọ́ gba Kùránì yẹn gbọ́n náà ẹ̀ẹ́dẹ̀gbọ́n máa lò ó tó láti Kùránì gbé wá ni pé lẹ́yìn tí wọ́n mọ́ ọlọ́run lẹ́yọ ọkàn tán no more 3 in 1 no more 3 in 1 kò sí mẹ́ta lọ́kan rárá ẹ̀kọ́ pa ẹ̀ tì náà ẹ̀ tún wá gbàgbọ́ nínú kẹma kírun fọ́lọ́hun ẹgbẹ́ òfin ìrun o gba Kùránì 20 verse 32 verse 132 sọ́ọ̀tọ̀ wa bẹ́ẹ̀ ni Quran 20 verse 132 kérúbù tó bá kírun ó fọwọ́ fa gògò ìyà fúnra ara ẹni torí pé ẹ̀yin lè sọ pé Kùránì sọ̀kalẹ̀ kéwù wọlé àlùkùránì sọ̀kalẹ̀ kéwù wọlé ti dáràn ẹ lè fa ọ̀rọ̀ sí láyé lọ́rùn jẹ́jẹ́ ni kí ó jókòó tọ́lá fi gògò fà á òun owó yín ò tó ẹ fi gògò fà á lẹ́sìn máa rí yàhé o kí ni Kùránì wí 132 sọ́ọ́ tọ́ a. ومر أهلك بالصلاة واصطبر عليها. ẹ máa gbọ́ ọlọ́ni kí o máa pa àwọn aráalé rẹ láṣẹ yìí kérúbù kẹ máa kírun kérúbù ẹ máa lọ kírun tẹ́ ẹ bá kírun ẹ wọ̀ ní Kùránì ló sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ti wọlé ó ti sọ̀ kalẹ̀ sínú ṣọ́ọ̀ṣì kérúbù bẹ́ẹ̀ bá kírun ẹ ti dáràn ẹ tún máa pa àwọn yín láṣẹ pé Michael ṣó ti kírun John ṣó ti kírun Matthew ṣó ti kírun Ìrẹ̀wọlé ṣó ti kírun mímọ́ ògbọ́n ìbá lọ kírun o tó bá kírun wàá wọná èmi kan mo sọ bẹ́ẹ̀ Kùránì ni Kùránì sọ pé máa àti pé ẹ pa ara ní láṣẹ ìrun kíkí ẹ máa kí ìrun kẹ́rẹ̀ máa ṣe sùúrù ó tán
bẹ́ẹ̀ ni kírun yẹn tún dànù tó o bá kírun wàá wọná torí o ti di kèfèrí nìyẹn ànábì ní ìyàtọ̀ láàrin kíláàsì mùsùlùmí irun kíkí ni kérúbù tó o bá kírun wàá wọná o ti dáràn ìwọ ló sọ pé kéwú ti wọlé kúránì ti sọ kálẹ̀ ok nínú kúránì chapter 29 bákan náà verse 45 àṣẹ mi nìyẹn o wàá kírun kú ni ó mọ tó gbà kéwú wọlé tó bá ní kírun kú òní kérúbù gba sẹ̀lẹ̀ lọ àbí kó gba rìdíìmù lọ ọ̀dọ̀ àwọn náà ọmọ náà làwọn náà bọ̀tí ìyá tiẹ̀ ló máa pọ̀ jù torí ìwọ ti rí àwọn àìmọ̀kan ló ń dà wọ́n láàmú àwọn máa jìyà àìmọ̀kan ni wọ́n lè jìyà kan wọn lágídí mo bá wọn sọ wọn ọgbà àwọn máa jìyà yẹn bọ̀ ẹ̀yin clear picture wà lọ́dọ̀ yín pé kéwú ti wọlé kúránì ti sọ kálẹ̀ ẹ̀ ti dáràn ọlọ́ni. ìlú máa òhìyà ilé ìkàmínà kìtàbí. ọlọ́ni máa ké èyí tó bá rọ̀ ẹ́ lọ́rùn nínú kùránì o. ẹ máa ka àyà kùránì ẹ máa kérun ẹ máa kéwú ẹ máa kéwú ẹ máa kéwú kẹ́ẹ̀dẹ̀ máa gbẹ̀rún dúró kẹ́ẹ̀dẹ̀ máa kí irun kérúbù tó bá kírun wàá wọná kùránì ló sọ bẹ́ẹ̀ tó sọ̀kalẹ̀ sínú ṣọ́ọ̀ṣì yín gbórin tó ń kọ àwọn náà nìyẹn àwọn ní ó pọ̀ jù kéwú pọ̀ ọmọ yẹn ń kéwú máa kọlọ̀ kéwú pọ̀ ó kéwú gan ẹ máa gbọ́ kéwú o ìwọ tó ń tàn kérúbù ṣé kéwú lélẹ̀ àbọ̀ ń gbá yín. òun náà ni àwòpọ̀ mẹ́ẹ̀ ẹ máa gbọ́ kéwú rẹpẹtẹ ẹ gbọ́ kéwú jẹ́ kéwú lélẹ̀ àbí dáadáa èjìjì náná ìyẹn ẹ jẹ́ pé ẹ bá wọ ẹ rí pé ìyẹn àwọn eléyìí wọ́n ṣá pàápàá ẹ máa gbọ́ kéwú tó máa fáyà àyà tí onítùmọ̀ yìí kéwú ẹ̀ lè ń gbà àwọn èèyàn sá orímọ̀ládé àwọn arójó wájú ọlọ́run o lè tí ń rọ ọ̀rẹ́ dì tó náà mọ́tò lè tún parọ́ fáyé ó sọ pé kí ó ti wọlé kùránì sọ̀ kalẹ̀ wá jẹ́ kó kírun ó yẹ kó lọ kú sí mọ́ṣáláṣí ó wá parọ́ fún ọkọ̀ máa kú sí ṣọ́ọ̀ṣì wọ́n lẹ́ ń gbà pé kí ó wọlé ẹgbọ́ kéwú ẹgbọ́ kéwú ẹgbọ́ kéwú. Iṣẹ́ ìdí ọ̀fẹ́ àjíní àjíwò ń gbé yìí lọ́sẹ̀ ìdí ẹ̀ ó ń fa ayé nìyẹn wọ́n àfọ́ lọ́wù kánà léyà lọ́sọ̀ lórí. Ṣé wáyé yín lòdì? Ẹ máa ń ṣe àwọn àkọ́ńṣe ẹ̀yẹ.
Aleluya. Afano. La ilaha. Kí ló ń jẹ́ yẹn o? Àwọn àtúgbọ́ kéwú o. Káwá fàáyà fọlọ́hun, ó fẹ́ fàáyà ni o, ó fẹ́ fàáyà, ẹgbẹ́ náà sì ń ṣe ẹ̀yẹ, èèyàn ń bó sì kiri, àbí ẹ̀ ń bó sì kiri, wọ́n fẹ́ àkùrá ṣe ẹ̀yẹ, wọ́n sọ tí ò ní mímì, ọ̀dọ́ wọn máa wọná o, mi ò dájọ́ sè, àdánwò ni pé Kùránì wọlé sọ́dọ̀ àdánwò ni. Mi sì ká tán tó máa ń ṣẹlẹ̀ sí wọn ẹ́. bí mari sanu madiru kalina ja malaika jawafi ẹ̀yin malaika mi o bírò náà sì sọmọ a máa ń kọjá wálé láìná ẹ̀yin malaika Ráfẹ́l tẹ́ni ìyá mẹ́fà ẹ fi méjì bójú ẹ fi méjì pẹ̀sẹ̀ ẹ wá fi méjì pẹ́ra ẹ wá bò lọ́jọ́ pé. ìlápò méjì agbára wọn ju tẹ̀sí lọ. bàbá gbéra ní sẹ́yìn kí àwọn ti dá lójú ọ̀dọ́. amari usatu mari lèjì àdá o. bisa malaika mi dáwà lérò usatu musa wòlíì sàmà amalaika mi mọ́. bàbá ń sọ̀rọ̀ nípa agbára ẹ̀mí àwọn wòlíì. Kò lè tán síbẹ̀ o, kò lè tán síbẹ̀ o. Kò máa lè tán síbẹ̀ o, kò lè tán síbẹ̀ o. Agbára ẹ̀mí àwọn wòlíì kò lè tán síbẹ̀ o. Mímọ́ olódodo, àrọ́jà. Ṣé ń gbọ́ àyà? Ó ṣe ó fẹ́ ṣàdúrà fún ni, ó fẹ́ fàáyà yìí lórí. La ilaha illallah. Ẹ̀yà fà. Allahu akbar. Jìnnìjìnnì akágbò fún ayé rábàlì tìlíjà bìlìbìlìkà mi jáde bìlìkúlì ẹlẹ́mì já bìlìkúlì aláwọ̀ bàbá mi ò ọ̀rọ̀ gbọ́mọ gàlẹ́gàlẹ́ ọlọ́run abọ́dúnrìn. ọlọ́run wà gbàdúrà mi ọlọ́run ó sì tó ń jẹ́ mọ́sá ọlọ́run ó sì tó ń jẹ́ mọ́sá. àròjà. Àti mòye. Ó sọ ọ̀rọ̀ kan wájú rí ọlọ́run wá gbàdúrà mi o ọlọ́run ó sì tó ń jẹ́ mọ́sá ọlọ́run ó sì tó ń jẹ́ mọ́sá. ilé náà sọ ilé náà fàáyà. àròjà
àti mòye ìmọ̀tún kọjá bùrọ̀dá yàtọ̀ fún àlìbàǹsà bùrọ̀dá. ìwé ilé tó ń lọ yìí ó ń sọ àwọn kéwù kan nígbè tó dárúkọ aláwù. ẹ ti kéwù tán ẹ ti gbọ́n ẹ ti mòye ìmọ̀tún kọjá bùrọ̀dá yàtọ̀ fún àlìbàǹsà bùrọ̀dá. bàbá ní bàbá sálẹ̀ lọ́sọ̀. Oi, bàbá sọ aláwù náà. Ara kókó jì mí ẹlẹ́mí. Ọ̀gá síbẹ̀ ooo. Agbára ẹ̀mí àwọn wòlíì. Kò lè tán síbẹ̀ ooo. Ó sọ̀rọ̀ kan bẹ̀ yẹn. Agbára náà sírí mi dá tulẹ̀ aláwùsá ti rá mi. Ṣẹ́gbọ́n aláwùsá tì. Wàrà tábìrì dá aláṣírí mi, àṣírí dúníyà balẹ̀ kànú zọ́ọ́dí. Jìrì mi ń dábìbú àràbà bìnnìngà jìrì tábìrì dúọ́wà. Bàbá mi ò yé ẹ̀nà sẹ́ẹ̀tì mi àlànà ni. Jìlì mi sáárá kájà fàlì túnì lámì sẹ́ẹ̀tì. Zìlìdúníyà fàlì kànú wọ́sà ìdání. Yá bàrà àrà fìlìfùlì àmì. Kajana seribuli naya. Era gegini akiri gini da likajara mizata mingere gini neli kanazami. Wara jiri duda na wasa idani olori aye. Kí ó kàn gé fún wọn Kérúbù nìyẹn o. Táwọn ọmọ ẹ̀ ń lọ àwọn fáyà ń ṣọ́ọ̀ṣì wa. Ayé àkọ́rẹ́ ń fa o ìsọkúsọ jákujàku. Ètò jáyẹ ẹyọ kan bẹ́ẹ̀ ni wàrà fáwọn ọmọ káà náà àlẹ́ ìyá wàrà fáwọn tó ń jó yẹn ayẹ ẹyọ kan tó láìláìlàlá ẹwọ ìkìlọ̀ Ọlọ́run wọ́n ní kò dùn mí Kérúbù tó mọ kéwú tí ò kírun ọmọ ọ̀nà ni ṣé kéwú náà kéyì ṣé kéwú ni àlẹ́sà mi méjìjì náná ẹ̀yọ̀ ṣé kéwú nìyẹn ṣá bọ̀ torí pé àwọn èèyàn gọ̀ gan wọ́n dẹ̀ ń fẹ́ in tó máa rọ̀ wọ́n lọ́rùn wọ́n fẹ́ cheap salvation àní tó bá kírun wọ́n tó wáyé Kérúbù wà láyọ̀ ọmọ náà nìyẹn tí ẹ ló ṣúọ̀jù tọ́lọ̀ sí ẹni fojú àánú wò rárá torí pé ìwọ sì rí ó dẹ̀ ká ó dẹ̀ gbọ́bọ̀ tó ṣọ́ ó ká ó rí bọ̀ ó ṣọ́ torí kó má bàa kírun ó dẹ̀ gbà ókè wọlé Kùránì sọ̀kalẹ̀ ó dẹ̀ tẹ̀lé Kùránì tó sọ̀kalẹ̀ ṣe báìbù sọ̀kalẹ̀ fún yín ni nínú ṣọ́ọ̀ṣì wọ̀lọ́ báìbù láyé Kérúbù ni nínú ṣọ́ọ̀ṣì tá a gbọ́dọ̀ bá báìbù lọ́wọ́ wọn Kérúbù ni ẹni kan mẹ́rin wá wọ́n sọ pé báìbù wọlé kéwọlé àlùkùránì sọ̀kalẹ̀ kéwù wọlé ṣé wọ́n kéwù lẹ́yìn kéyìí lójú ara yín wá ìtẹ́ ẹ̀ ṣe wá kírun ìjẹ́ ti máa rí ìyá Ọlọ́run ènìyàn o ẹ mọ̀ ọlọ́lẹ́yọ kan èèwọ̀ ní kí gbàgbọ́ ọdún mẹ́ta lọ́kàn èèwọ̀ ni Ọlọ́run ní kìlọ̀ pé má sọ bẹ́ẹ̀ mọ́ láyé yín ẹ̀yin dẹ̀ ti dákẹ́ torí Kùránì ti wọlé sí yín láàrin. ẹlẹ́ẹ̀kejì ẹ mọ̀ Ọlọ́run lẹ́yọ kan ẹlẹ́ẹ̀kẹta ẹ kírun kú ni ẹ gbọ́dọ̀ sínú ṣọ́ọ̀ṣì tí ó máa sọ pé Jésù ní máa sìn o Jésù ní máa sìn o ọ̀pọ̀ ènìyàn ló ń wí pé ta lọ́lọ́run mi Jésù dámilọ́lá òun ní máa sìn o. èèwọ̀ ni kó o sọ bẹ́ẹ̀ torí Quran tó sọ̀rọ̀ sọ́dọ̀ yín yẹn kí ó tó wọlé yẹn nínú Quran 17 verse 23 sọ wípé wá kọ̀ dọ̀rọ̀ búká alàtàbúniláyàwó ìlàyàwó.
Kùránì tó sọ̀kalẹ̀ sọ wípé Ọlọ́run pa á láṣẹ pé ẹ gbọ́dọ̀ jọ́sìn fún kankan àfọlọ́run tó dá yín. Èèwọ̀ ní kẹ́sì Jésù ẹ̀yin kérúbù o, ẹ̀yin tí mo tọ́ o, kéwù ti wọlé, Kùránì ti sọ̀kalẹ̀, èèwọ̀ ní kẹ́sì contrary to Kùránì wọ́n yẹ sẹ́ wọ̀ náà. Ẹ gbọ́dọ̀ sún ọ̀tún máa kọ́ ni yẹn mọ́ o pé a sì Jésù èèwọ̀ ni o, àbá tó máa kọ́ ni pé lẹ́yìn Jésù kò sẹ́ ẹ̀ sínú wọn tó máa kọ́ mọ́. Ẹ̀bà mi náà lọ́ba tí mò ń sìn, lẹ́yìn Jésù kò sẹ́nìkan ayérayé. Alágbára kéwù ẹ má kọrin yẹn mọ́ o, ẹ̀ṣẹ̀ ni o. Wá kọ̀dọ̀ ọ̀rọ̀ búká alàtàbúdú ìlàyà o, torí kéwù ti wọlé, Kùránì ti sọ kalẹ̀ sọ́dọ̀ yín, ẹ ti dáràn o. Wọ́n ẹjẹ́ tí máa kírun ọ̀ràn lẹ́dá o, ẹ lọ máa kírun o, ẹ má lọ kírun wọn. Tó yẹ pé inú ń bí yín kẹ kírun, ẹ má lọ kírun wọn. Ẹ máa lọ ọjọ́ míì, ìyá yín ẹ̀ọ́dọ̀ ìyá náà ní o, but ìyá pé ẹ fìfẹ́ ẹnu ṣe é, bọ́ńtẹ́ rí tó dá yín lójú tó tún kílíà tẹ́ ẹ tún ṣe, ẹ wá yọ ẹyọ kan dànù, ẹyọ méjì dànù, ẹyọ mẹ́ta dànù, ìyá ni o. Ẹ wá gbádìí sànábì lọ́wọ́, ẹ da Kùránì nínú àìtí dáràn o. Lára ẹ̀ ní kẹ́ ẹ máa yan zàká. Tẹ́ ẹ bá kírun tán ẹ tún wá yan zàká. Kérúbù gbọdọ̀ sọ̀dá mẹ́wàá mọ́ láyé. Kérúbù má sọ̀dá mẹ́wàá mọ́ ẹ̀sùn àwọ̀nà. Iná ti ẹnu bá wà tó ti yé wọ̀ kí ó ti wọlé. Kùránì ṣe kí ni ó ti sọ̀ka lẹ̀ sínú chọ́ọ̀chì. Inú Kùránì bá 4. Sorry, Kùránì bá 2 verse 43. Kùránì sọ àtà 2 sọ́ọ̀tù bá kọ́ra verse 43. Gbọ́n tó lọ sọ́nù Kùránì sọ kalẹ̀ sọ́dọ̀ yín o. Ké wọlé àlù Kùránì sọ kalẹ̀ ké sí Kérúbù ẹ máa kírun kú ni bẹ́ẹ̀ máa kírun kú ẹ wọ̀ náà. Wa aqimu ssalata. Ọlọ́ọ̀lẹ́yìn Kérúbù àti Serafu ẹ máa kírun déédéé. Gbogbo Kérúbù àti Serafu ṣọ́ọ̀ṣì ẹ máa kírun déédéé. Ẹ máa kírun déédéé. Tu zaka kẹ́ẹ̀dẹ̀ máa yan zaka kẹ́ẹ̀ má sọ̀dá mẹ́wàá mọ́ láyé. Ẹ máa yan zaka lẹ́ẹ̀kan lọ́dún. Kẹ́ẹ̀dẹ̀ máa tẹríba ní ọ̀tún pẹ̀lú ẹ máa kírun jọ̀mọ́. Ẹ lọ sọ ẹ́kọ́ta yín tó wà lóyún kòkè lọ́sọ̀rọ̀ mọ́ṣáláṣí látọ̀ lálọ́. Ẹ máa jẹ kíní kan ìyànà pé sọ́nà bíi ìsìlẹ̀ jẹ lọ́dọ̀ Ọlọ́run. Tó yé ẹ̀yin o, ó yé ẹ̀yin o, bẹ́ẹ̀ bá ní kírun ẹ̀kú Kérúbù kí àyín lè bàtún dínkù díẹ̀ ẹ máa jì àná tó bá ti kírun bọ̀ torí pé torí ìrun sáyẹn ẹ̀ sá torí pé Ọlọ́run abẹ́rẹ́ ìka ó yà kọrin ẹgẹ́ ń gbọ́njọ́ ìdájọ́ Ọlọ́run kí ó wọlé àlù Kùránì sọ̀kalẹ̀ Ọlọ́run abẹ́rẹ́ ìka Kùránì sọ̀kalẹ̀ sí inú ṣọ́ọ̀ṣì ẹ̀ máa yà fún gbàtí ṣé o kírun mi ò kí sa ṣe Jamiu ẹ kò yẹ ṣé o gbọ́ lẹ́nu Jamiu kò yẹ kó lọ kírun ọkọ̀ kó ṣọ́ọ̀ṣì yẹn jẹ́jẹ́ àwọn èèyàn tó kù àwọn èèyàn máa lọ tí ọ̀nà ìrè àwọn máa dá odó special níyà tí special níyà Kérúbù àti kírun ìyá Kérúbù special ìyá ni ẹ máa kírun ẹ dẹ̀ ní sọ̀rọ̀ àmì àwọn láéláé ẹ máa yan zaka ẹ̀ bọ́ ṣe yan rè tẹ́ bá ṣiṣẹ́ ọdún kan ìyẹn máa rọ̀ yín lọ́rùn dáadáa ó dáa ju ìdámẹ́wàá yín lọ tó ti gbá yín pa ẹ̀ má sọ̀rọ̀ àmì àwọn láéláé torí Kùránì sọ̀kalẹ̀ sọ́dọ̀ yín o ẹ̀kan lọ́dún kan lẹ́yìn máa zàká ẹ̀ yọ lórí profit yín ni fún àpẹẹrẹ ẹ̀rígẹ́ ní 2 million àmì 1 million fún àpẹẹrẹ irú nìzọ́ọ̀mù ọdún yìí sìn bí dọ́là ṣe wọ́n nìzọ́ọ̀mù máa ń fẹ́ wọ bí 500 plus ó wá rí gain 1 million lẹ́yìn tó ṣiṣẹ́ capital kò gain ó fi 1 million ṣiṣẹ́ lọ́dún kan wá rí 1 million gain ni o kò yẹ capital o ó wà capital lẹ̀ jẹ́jẹ́ ni ó ti sanwó ilé
ó yọ owó ná owó ọmọ school owó oúnjẹ owó ìṣòwò ti yọ kó owó ìwà 500 plus wà wá yọ 2.5 péré nínú ẹ̀ 2.5% ló máa yọ nínú ẹ̀ tí wàá kó fún aláìní wàá wo ẹni tó nídìí owó ṣùṣùn ẹni tí òrìlé gbé wàá fi gbalé fún máàkì fẹ́ ni mẹ́ta mẹ́rin o tí wàá gbé envelope 10,000 sàkámèrè sàkákó ló ṣe sàárà ló ṣe o sàárà èyàn olówó wa tẹ́ẹ̀mọ̀ sàárà lẹ́ ń ṣe o zaka ẹ gbọ́dọ̀ sẹ́nìkan dolówó zaka ẹ ó gbọ́dọ̀ sẹ́nìkan dolówó tó bá ké bílẹ̀ tẹ́lẹ̀ ń ṣe yìí tó bá rí 20,000 ó máa wà ókè nínú zaka ẹ fóun ní 20 ó ti wà ókè nìyẹn tó bá pé lẹ́yìn business tó ṣe á ní 1 million naira yóò 1 million fún òun ti wà ókè nìyẹn ó gbọ́dọ̀ wà ókè nínú zaka ẹ ẹni mi gẹ́gẹ́ ó lè jésù lókè lórí igbá tó wá fún 100,000 kò lè mọ́ bí máa ṣe gbogbo tó máa ní 20,000 fún 20,000 kò fi kún báyìí ó máa wà ókè wọ́n ń lo zaka nìyẹn kérúbù ẹ má sàn dá mẹ́wàá mọ́ o zaka ni ẹ máa yan o Kùránì ló sọ bẹ́ẹ̀ o ọlọ́dẹ ṣe mọ̀rìyàbá bí káyà Ramadan mọ̀ríyàbá bí káyà Ramadan mọ̀ríyàbá mọ̀ríyàbá bí káyà Ramadan ló ń bọ̀ yìí má bá ọgbà lẹ́yìn tí ò tiẹ̀ ń gbà tẹ́lẹ̀ náà ọ̀rọ̀ ìwà ti kú ò ń gbà wàá lọ gba Ramadan gbogbo Kerubu and Serafu tó o bá gba Ramadan wàá wọná torí pé kéwù ti wọlé Quran tó wá sọ̀ka ẹ̀ sínú ṣọ́ọ̀ṣì yín ó lè gbọ́dọ̀ gba Ramadan náà o torí Quran chapter 2 ló sọ bẹ́ẹ̀ verse 183 ọlọ́ni. yā ayyuhalladhīna āmanū. ọlọ́run lẹ́yìn tí Quran sọ̀rọ̀ ẹ̀ sọ́dọ̀ yín ẹjọ́ nígbàgbọ́ òdodo nìyẹn a ti ṣe ààwẹ̀ lọ́ranyàn lé yín lórí gbogbo Kerubu and Serafu lẹ́nu ní kọ́bù bá a ṣe ṣe lọ́ranyàn láwọn tó ṣáájú yín Kerubu wàá gbà àwẹ̀ Ramadan tó ń bọ̀ yìí o lẹ́yìn wàá kọ́ lọ bẹ̀rẹ̀ ẹ̀rùn kíkí wàá lọ́mọ ọlọ́run lẹ́yìn ọkàn Jésù èso Olúwa Jésù èso Ọlọ́run ó gbọ́dọ̀ kú inú ẹ̀mí ẹ̀ bámú ẹ lọ sọ ṣọ́ọ̀ṣì ní mọ́ṣáláṣí ọ̀ẹ́s ìyá tẹ́ máa jẹ oúnjẹ nǹkan lọ́wọ́ ni o èmi kò mú sọ pé kẹ́ẹ̀dí Kùránì sọ̀kà sáàrin yín Kùránì sọ̀kà sáàrin yẹn ti dáràn kẹ́ máa wíwì kú ìkọ́ la mi ni lọ́lọ́run fẹ́ lò kẹ́ ẹ ṣiṣẹ́ tọ́ ni wàràfà náà mọ̀ ká náà lè yà wàràfà náà òṣìlẹ̀ ń ṣe o wàláhì òṣìlẹ̀ ń ṣe ìranù ẹgbẹ́ ọ̀rọ̀ kírun ẹ ṣe kí ni ẹgbẹ́ àwẹ̀ Ramadan tó bá dìgbà ájì gbogbo Kerubu tí wà lọ sí Mẹ́kà ọmọ náà ni tó bá lówó nìkan ló kù bó tó bá lówó wà á kú sí Mẹ́kà ni bó ṣe máa kírun kú wà á gbà àwẹ̀ kú wà á yan sàká kú wà á tún lọ Mẹ́kà wà lè mọ́lọ́ lẹ́yọ kan Quran tó sọ̀kalẹ̀ ló sọ bẹ́ẹ̀ sí ṣọ́ọ̀ṣì yín o Quran chapter 2 verse 193 ló sọ bẹ́ẹ̀. àbí 197 jẹ́ 196 and 197 ọlọ́ni wàá. وأتموا الحج والعمرة لله. ọlọ́lẹ̀ Kerubu and Serafu. وأتموا الحج والعمرة. tí Quran sọ̀kalẹ̀ sọ́dọ̀ yín kéwù ti wọlé Quran ti sọ̀kalẹ̀ ọlọ́lẹ̀ Kerubu and Serafu o ẹ ṣiṣẹ́ ájì àti umura ní àṣegbé fún Ọlọ́run o. Kerubu tó bá lówó lọ́wọ́ tí ò lọ Mọ́kà ìyà ọmọ náà ni Kerubu tí ò kírun ọmọ náà ni
tí òun ọlọ́run lẹ́yọ̀ kan ọmọ náà ni tí ò gba Ramadan ọmọ náà ni tí ò yọ zaka tó lọ sọ̀dá mẹ́wàá wàá wọná márààrún nìyẹn o tí Kùránì gbé wá lódìdí tó gírí tó gbé wá ní odidi tó bá ti wá ṣe o ti dáràn ọ̀pá díìsì ò wọlé Kùránì ló wọlé ẹlòmíà ní ẹ bá ní àdìsí ò wọlé ṣebí àríwá látà ń ṣe àdìsí ló gbé wá ó ṣe mistake gbogbo àríwá tá ń ṣe pátápátá Kùránì ló gbé gbogbo ẹ̀ wá gbogbo àríwá tá ń ṣe Kùránì ló gbé wá ẹlòmíà ní ẹ ṣebí ní Kùránì Ọlọ́run ní báwo Kùránì chapter 5 verse 6 5 verse 6 náà ni Kerubu wo ni problem àdìsí òdìdà wàhálà mú tiẹ̀ máa wọrí ètò nínú àdìsí kékeré báyìí ni kékeré àdìsí lónìí kékeré oní gbogbo àwọn rẹpẹtẹ. ọlọ́run ẹ̀yin tẹ́ ń wà olódodo ẹ̀yin Kerubu tẹ̀sẹ̀ ń wọlé lálẹ́ yìí tẹ́ fẹ́ dọ́mọ àlìjọ́ tẹ́ fẹ́ wọná tó wá sí ẹgbẹ́ kéwú tó wọlé yìí Kùránì tó sọ̀kalẹ̀ yìí àní choice o dàgá tẹ̀lé tó wà nù Kùránì yẹn ọlọ́wọ́n ẹ̀yin tẹ́ nígbàgbọ́ olódodo. tẹ́ ẹ bá fẹ́ kírun tẹ́ ẹ bá fẹ́ jọ́sìn fọlọ́run aláàkọ́ ẹ̀ṣọ́ àwọn ojú yín náà ojú kí ló ń pè lójú ṣe ìpínlọ́dọ̀ tiwa làákẹ́ wọn máa lọ kó orí lélẹ̀ gbogbo kíní orí láti bí débì orí ni irọ́ o ọlọ́run ò tó bẹ́ẹ̀ rárá tọ́lọ́ bá fẹ́ gbọ́ ni ẹ̀fọ́ orí yín ìtọ́nà mí pẹ̀lú orí ní ibi lọ báyìí orí nìyẹn ṣé ẹjọ́ ṣé ojú ìgbólówà ṣé bára orí ni eléyìí ìgbólówà ṣé bára orí ni eléyìí ìgbólówà ṣé bára orí ni eléyìí ìgbólówà ṣé bára orí ni ọlọ́run tún wà là á pé ojú ọ̀tọ̀ orí ọ̀tọ̀ ẹgbọ́n náà là á ọlọ́run ẹ̀fẹ̀ mi pa ojú yín yẹn kí ló wà ní ojú yín imú ń kọ́ ìgbólówà ara ojú ni ẹ gbọ́dọ̀ fọmú náà ẹnu ara ojú lẹnu wà ẹ gbọ́dọ̀ fọ ẹnu dandan ní kò fọ tó wà fàdà aláyọ̀ pé ẹ̀mí àti ìbá ṣe mẹ́rin inú ò lè ṣe mẹ́rin kò pé tó lára ojú ni imú wà ara ojú ni ẹyin ojú wà ara ojú ni ẹnu wà o gbọ́dọ̀ fọ gbogbo tó jẹ mọ́ ojú ẹ̀ṣẹ̀ ẹ̀mọ́ nìyẹn ẹ fún mi pa orí yín lára orí ni etí wà ara orí ni etí wà o gbọ́dọ̀ fún mi pon etí ẹ tó bá pa etí àlùwàlá ò pé kí wá ní ìṣòro wa wọ́n lọ sí yanjú ẹ̀ náà ẹ fọ ojú yín lára ojú ẹnu lára ojú imú lára ojú ẹyin ojú tí wọ́n lọ fún ìfọyín ojú ni ẹ sì máa ń ṣe ara yàrá ṣá ẹ̀ kí ló kàn ọlọ́run ṣe fẹ̀yìn ojú ebójú ẹsẹ̀ bá bí ẹsẹ̀ ẹ̀yìn ọjọ́ ẹni kò ní ìdí báyìí náà kò ní ìdí báyìí kò ní ìdí ara ọlọ́run ni ó fẹ́ yín ojú nìkan ni bọ̀ làákẹ́ ẹ̀rọ pé ẹ kò ṣe báyìí kò lè mú ikun ojú ẹ kú o so lẹ́ni tó sọ fún ẹ pé kò lè mú ẹ pé òun náà ló fún ẹ kó fọ imú àti ẹnu ó mà ṣe o ọlọ́run kò yá gbọ́ òun yé ẹ̀yin Kerubu ẹ lọ́ máa ṣàlùwàlá o látọ̀ lálọ́ inú tí ó ti di ọ̀ranyàn lẹ́yìn lórí tó o bẹ kírun wàá wọná Kerubu ó ṣú ọ̀pá tó bá ti ní kírun má lọ ṣọ́ọ̀ṣì Kerubu wọn tó wọ́n ń tàn ẹ́ nìyẹn ẹ alàgbà Kerubu ẹ lọ máa kírun o ẹ lọ sọ ṣọ́ọ̀ṣì di mọ́ṣáláṣí ẹni má sọ mọ́ṣáláṣí o kọ́ bá lẹ́yìn lóko ẹ filẹ̀ Sacred Kerubu and Serafu Church Worship Center ẹ gbọ́dọ̀ máa kírun ẹ lọ dálé àlùwàlá lẹ̀ ẹ fi ṣọ́ọ̀ṣì ilẹ̀ kù sí wàhálà ẹ kọ́ sí Kerubu and Serafu Kerubu and Serafu Central Mosque no lábá ni ọ̀hún láì lárúbáwá Kerubu and Serafu Worship Center ẹ̀kọ́ ọbẹ̀ mosque ni kò sí ẹ̀ máa gbọ́dọ̀ ló mọ́ṣáláṣí ẹ fi mosque sí ṣẹ̀gùn mosque lábá ni òun ni láwọn fi wọlé gbọ́dọ̀ fi mosque sí
Kerubu and Serafu Central Mosque. Kerubu and Serafu Ratibi Mosque. Kerubu and Serafu Central Mosque. Ẹ gbọ́dọ̀ ṣe o. Tẹ́ ẹ bá ṣe wà láì ẹ máa wọnú ẹ kúkú wà láì. Ẹ lẹ́kú bára yín náà. Kéwú ti wọlé bóyá ẹ̀gbọ́n yẹn. Kéwú wọlé Al-Qur'ani sọ̀kalẹ̀. Kéwú wọlé. Ẹ gbọ́dọ̀ kírun kú. Ẹ ti dáná ẹ gbọ́dọ̀ kírun kú. Wàláì ẹ wà kírun kú ẹ ti dáná. Ẹ kírun kú ni o. Ẹ̀yin náà lè sọ pé kéwú la ó fi wọlé. Kéwú la ó fi wọlé. Ilé ológo, ilé aláyọ̀. Kéwú la ó fi wọlé. Wà á kéwú kú ni. Ẹ bá ní béèrè kó pọ̀ ẹ̀rọ subhanu rabbika. Nọ́mbà àwọn àpè sí +234 80 340 61900 +234 80 340 61900. Nọ́mbà ilẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yín yẹn o máa tó dé ní ìsìn. So ẹ máa kọ̀ ẹ́ kó wọlé o mi ò fẹ́ bú o mi ò bú yín o mo bá yín sọ tọrọ ni o tẹ́ ẹ bá kírun kú ẹ wọ̀ náà Kùránì ló sọ bẹ́ẹ̀ ẹ lọ́ máa kírun o máa kàn tán ẹ jẹ́ o máa ní ẹ irun kíkí wà á kírun kú ni o ṣe ní kírun kú. Hello. Ẹ káalẹ́. Ẹ káalẹ́ ọ̀tá ló gbé láti bo. Ẹ káalẹ́. Ẹ káalẹ́. Ẹ káalẹ́. Ẹ káalẹ́ à ń gbọ́ yín. Fẹ́mi ló ń sọ̀rọ̀ láti Àbújá. Ok ẹ ra sà. Ẹ káalẹ́ sà. Ẹ pẹ̀lẹ́ sà ṣé dáadáa ni. Àdúpẹ́ lọ́wọ́ ẹ kú iṣẹ́ náà. Ọlọ́run wà pẹ̀lú yín. Ọlọ́run á máa kún yín lọ́wọ́ ṣiṣẹ́ sà. Àmín o. Tẹ́rí ẹ má bínú ẹ̀jẹ̀ máa fún mi láàyè kí n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ nípa Kerubu ẹ̀jọ̀ dáadáa. Ok sà ok sà ok sà. Ṣé mọ̀ pé orin yẹn Àtinúkẹ́ ọba ńlá ló kọ orin yẹn Al-Qur'ani sọ̀kalẹ̀ kéwú la ò fi wọlé nílé ológo nílé aláyọ̀ kéwú la ò fi wọlé. Orin yẹn jáde bóyá 99 to 2000 and something sá. Ok. Ẹ̀jọ̀ dáadáa. So gẹ́gẹ́ bí nǹkan tí mo fẹ́ fàyọ ṣé mọ̀ pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan náà mo lọ sí Kerubu. Ok. Jẹ́ ń gbọ́ mi. So gbogbo nǹkan tí èmi gan fi wá yarí lọ́wọ́ ẹ̀ pé mi belief religion mọ́ mo kàn belief Ọlọ́run nìkan. Because mo rí many things. Ṣé mọ̀ pé ntẹ́mi náà fi wọ Kerubu ó ní wọ́n ní ìṣòro kan tó máa ń ṣe tó máa ń sọ pé àwọn alóore ń ṣe ìṣòro. Bẹ́ẹ̀ni. Ẹ ti understand. Bẹ́ẹ̀ni. So ó ní ọ̀rẹ́ mi kan tó máa ń lọ mo wá wò pé àní mo máa tẹ̀lé ẹ lọ á ní tí n bá lọ wàhálà ṣé bí ìṣòro lẹ pé pé wọ́n máa ń ṣàdúrà ni pé mo ní mo máa sá tẹ̀lé ẹ lọ so kò ságbà fún mi kí n lọ mo wá ń lo mú aṣọ wáìtì àbúrò ẹ̀ mo dẹ̀ gájọ àbúrò ẹ̀ yẹn lọ. Okay. Mo wá wọ aṣọ yẹn mo ní láti lọ sùn sí abẹ́ bẹ́ẹ̀sì because àrà 12 lóru náà máa ń bẹ̀rẹ̀ mo lọ sùn sábẹ́ bẹ́ẹ̀sì tí wọn ò rí mi. So ìgbà tí ẹ̀sìn yẹn bẹ̀rẹ̀ mo bá wọn mo dìde ìgbà tó ń lo aago àjọ bẹ̀rẹ̀ ẹ̀sìn. So kí n má fọ̀rọ̀ gùn ìgbà tá a sá bẹ̀rẹ̀ sọ́jí kí n tó mọ̀ mi mọ̀ nǹkan tó kó mi lọ́sẹ̀ mo ṣe bára mi ńlẹ̀ nìyẹn. Ṣé mo pé èdè tí mo sọ níjọ́ yẹn wọ́n tù sí. Ọlọ́ọ̀ba mo fi ṣẹlẹ́rìí mi ìparọ́ fún yín. Náà bó ṣe nìyẹn. Ìparọ́ ó kù mí kú ọlọ́ọ̀ba. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní láti lọ pé bàbá ìjọ yẹn ló wá fèdè yẹn. Okay. Ìgbà yẹn ni wọ́n wá ń bẹ̀rù mi. Bọ́tú wá máa sọ pé orí òkè. Ẹ tọ́ra sáà. Okay. Èmi ò mọ mínì gbogbo nǹkan fáwọn ń pè lórí òkè. Ẹ ti ọ̀rá sáà. So many things. So lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ because ibi téèyàn bá ti sọ pé nǹkan kan sọ̀kalẹ̀ sí ó bìlífù nǹkan yẹn ní tòótọ́. Dandan nìyẹn náà. So ìgbà tó ti lè mọ̀ pé lóòótọ́ Al-Qur'ani sọ̀kalẹ̀. Kí ó dẹ̀ wọlé. Kí ó ṣe pé wọn ò sọ pé Bible sọ̀kalẹ̀ Al-Qur'ani náà pè. So ó di dandan má jẹ̀mú tán bọ́lọ̀ ń dání. Bẹ́ẹ̀ni. So má jẹ̀mú tán bọ́lọ̀ ń dání
so and then tẹ́rí àwọn program mi wà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó máa ń fọ àyà ẹlòmíì ló ń kọ́ o. ẹlòmíì ló ń kọ́ èdè o. dáadáa. bẹ́ẹ̀ ni mo sọ fún yín because nígbà tí mo tún kúrò tí mo tún wo pé mo fi ìṣẹ̀lẹ̀ sílẹ̀ mo fi kérúbù sílẹ̀ nítorí mi jẹ́ láìkì ìdíìmù láti ilẹ̀ náà ọlọ́ọ̀bá gánmọ̀ ọlọ́ọ̀dá rí jì mí mi mọ̀ kan tó fi ṣe mí láti ilẹ̀ mi ìjẹ̀gbá tí wọ́n ní. so mo lọ sí mountain of fire à ń ṣe sóòru wọ́n ní kólúkálukú bẹ̀rẹ̀ sí speak a tongue. ọbẹ̀ ṣẹlẹ̀ sọ́lọ́ ni. ṣé ti dán mo fẹ́ náà wọ́n ní gbogbo wa gbọ́dọ̀ fèdè fọ̀ a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí speak a tongue. Sẹ́rí ojú rí gan-an mi ní parọ́ fún yín. Ẹ wá ṣe o. Ẹ má wọrí màá gbé mo bízì ni. Salaam aleykum. Wàá sọ́lá sílẹ̀ ó yẹ kí láti àbáyé ti sọ̀rọ̀ láti ọjọ́ ẹ̀. Suleiman ló ń sọ̀rọ̀. Náà láti bo. Fún nǹkan tí mo fẹ́ sọ ó mi nílè kàrúkọ mi tí mo ti ń pè. Ok. Má bínú. Ok. Àwọn program tẹ̀ ń ṣe ọlọ́run máa fún yín ṣe. Àmín. Program tẹ̀tẹ̀ ṣe nípa tẹ̀lé àti kérúbù yìí ó jẹ́ nǹkan tó kí n fúnra máa ń rò but nísìn no doubt mo ti mú tọ́ ọbẹ̀ but nínú ọ̀rọ̀ yín sọ̀rọ̀ kan but sọ́ṣá but kí ni mo fúnra mo fẹ́ sọ. ok. ẹ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan because mo ka news kan lénìí news yẹn ojú dẹ̀ tì mí fún Islam ọ̀rọ̀ tí máa yìí sọ ní north Gúnmi. ok. Ó máa wùn mí kẹjọ tó lọ lọ́run kẹ́ẹ̀kan mú ọ̀rọ̀ yẹn gangan. No, iṣẹ́ ń bọ̀ lórí ẹ̀. kẹ́ẹ̀kan tọ́pìkì lọ́jọ́ kan. Ẹ máa wọlé iṣẹ́ ń bọ̀ lórí ẹ̀. Because ọ̀rọ̀ yẹn ó dojú tì mí gidi gan. Ó lè yẹ sáà ìdè gan ni máa ṣe. Ok, ẹjọ́ tó lọ mo fọ́nà ọ̀bẹ yìí ẹ fa ọ̀rọ̀ yẹn yọ because èmi ò ká máa yẹn sí Islam sí Muslim mọ́kànlá dárí jù. Yẹ̀húdí ni wọ́n ń ṣara wa. Ẹ ṣe gan. Wọ́n tàn wá ní ẹ ṣeun. Màá bá di Saturday mú kí ni yàtọ̀ láàrin wàbíyà àti nọ́jìmùdín lẹ̀rọ̀ tọ́bìkì mi nìyẹn o ẹ gbọ́ wìrìwìrì ó gba nínú gbọ̀n yìí ẹ ráṣìírí wọn. kérúbù tó bá ti kírun iná nílé ẹ kérúbù tó bá ti kírun iná nílé ẹ tó bá ti yan zaka iná nílé ẹ tó bá gba Ramadan iná nílé ẹ tó bá lótò lọ Mọ́kà wàá wọná òmọ́lọ́lẹ́yọ kan wàá wọná torí kéwú ti wọlé Kùránì lè ṣe kí ló sọ̀kalẹ̀ àdánwò ló sọ̀kalẹ̀ sọ́dọ̀ yín yẹn tẹ́ ìmọ̀tẹ́ fi ń jó ẹ̀rọ gbọ́dọ̀ ọjọ́ eléyìí ọ̀rọ̀ àdánwò torí kémi jẹun sí nínú mo fẹ́ kírun kú tí màá jẹun sí nínú ọkàn mi pọ̀ torí pé Kùránì sọ̀kalẹ̀ sọ́dọ̀ tèmi ni mo ṣe dáràn ẹ̀ ó wá ọ̀gá ìṣọ́ ìsìn náà ẹ ti dáràn àjọ dáràn ni ayé kíni àjọ dáràn dandan ní kó kírun kú kí ó wọlé àlùkùránì ẹja tó gbé jìjì náà kásọ̀ àmì ẹ̀ panu kásọ̀ àmì ẹ̀ eléèkọ́ léjìjì náà èjìdì náà ni ká tó gbọ́ fèdè fọ̀ èjìdì náà láti bẹ̀ náà ni. tí wọ́n fẹ́ fún version fídíò yìí ẹ lọ sórí YouTube ẹ lọ tẹ USTAZ/molipa MOLEIPA. bóyá wàá mẹ́rin tí wá sí. ṣùgbọ́n ní ibi tẹ̀ka yẹn ní ìlànà ìwà tí Serafu àwọn nígbàgbọ́ ni pé Jésù Kristi ìtẹ́ àpè nípasẹ̀ ni àwa fi lè rí ìgbàlà nípasẹ̀ ànábì yìí tẹ́ bá dé mọ́ ìwà tí Serafu dáadáa tó bá wà ní ìwà tí Serafu dáadáa tí a bá máa fi kéwù làwa fi ń wọnú ilé kéwù làwa fi ń wọnú ilé. ó yẹ kéwù ẹjẹ wọnú. bàbá tí bá fẹ́ abáfẹ́ bí ẹ̀rí nínú. mo fẹ́ kí yín kéwù gbọ́. kéwù. káwa kéwù ló bẹ àwọn ètò kéwù yìí ẹ̀wọ́n ní kí lálẹ́ wọ́n ti wọ́n tún ẹ̀kẹ́ bí àwọn ètò tí mo sọ wọ́n ẹ̀kọ́ lè tún. ebe
ó yẹ kí ẹ jẹ́ gbọ́dọ̀ ó yẹ kí ó ẹ kí ó ẹ̀yẹ kí ó èmi náà ti wọ́n yẹn rí ìlà ó pé kí ó là ó fi. kéwù la ó fi wọlé kéwù la ó fi wọlé ilé olóògbé ilé aláwọ̀ kéwù la ó fi wọlé. ó yẹ kí ó ẹ fi wọlé. ó yẹ kí ó yẹ fáyà lẹ́nu ẹ kí ó. kí ó dà wọ́n tí a wá sọ ayà ni àti wa. ẹ kí áyà ẹ fi kí ó lẹ̀ ẹ kí áyà ẹ kí áyà. ìbàrẹ̀ Elédùmarè ọba wa ní náà sàdálẹ́gà ìbàrẹ̀ yàlẹ́gà wàhálàlẹ́gà ọlọ́wọ́ àlẹ́gà èjìjì nánà tẹ̀wá òṣòdà tẹ̀wá. ọba ń fa sí máa di kí ó yẹ ọ. ọba àtúntò náà. onímọ̀ jẹun àtẹ̀wá.